Ní èní a fẹ́ kọ́ àwọn ará wa ní ẹ̀kọ́ nípa ewé àtegbò. Ṣé rí ewé àtegbò òun náà ni ìpìnlẹ̀ ayé torí pé Ọlọ́run dá wa pẹ̀lú láti àìjẹ́ nǹkan kan. Ọlọ́run dá ewé náà láti bí àìjẹ́ nǹkan kan. Ẹ wo bí táwa bóyá gbẹ yìí tó bá pẹ́ tá a bá ṣe nǹkan bẹ́ẹ̀ ewé á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wù jáde ńbẹ̀. Fúnra rẹ̀ àṣẹ Ọlọ́run ọba ni. Kí Ọlọ́run wá ṣe ewé àtegbò yẹn fún? Nítorí àwa ẹ̀dá èèyàn náà ni a lè fi rí ayé gbé. Nítorí pé Ọlọ́run ti dá èèyàn ó dá nítorí káwọn kó máa jẹ. Ní tá máa jẹ yẹn ló máa ń wò wá sàn. Òun lẹ̀kọ́ táwa kọ́ pé báwo ni ewé ṣe máa wòyàn sàn. Èyí tá a fẹ́ sọ lénìí òun náà ni nípa egbò àdá àjínà. Egbò àdá àjínà. Bẹ́ẹ̀ ni kéèyàn ní ọ́sà ní ara tó yẹ pé ó wà ń bẹ̀ kó wá jiná. Ẹ wo ewé tí mo mú dání. Ewé tomatoes lélẹ́yìí. Tomatoes àfi tá à ń jẹ. Tá à ń jẹ. Ó kódà ó léso gan. Èso tomato rè àbí? Èso tomato nìyẹn. Tá a bá máa já láti lò a máa já pẹ̀lú èso báyìí ni. Ẹ rí i pé ẹlòmíì tó bá fẹ́ kọ́yàn á ní kó yà lọ wá ewé tomato. Ẹlòmíì á ní pé ẹ̀kọ́ lọ wá tomatoes lásán. Bọ̀ tó bá fẹ́ lo ewé yìí tí mo mú lọ́wọ́ yìí fún egbò àdá àjínà, èèyàn á lọ gbá ewé tomatoes tó ti ń so èso báyìí òun ló máa lò. Tó má ti gún gbogbo ẹ̀ papọ̀. Wọ́n á gún ni. Wọ́n á gún gbogbo ẹ̀ papọ̀ pẹ̀lú èso èyí ni o. Wọ́n á kó sínú odó báyìí. Àbódó kọ́ lélẹ́yìí ni. Bẹ́ẹ̀ ni wọ́n á kó sínú odó báyìí. Wọ́n á fọ̀ mọ́, wọ́n á kó sínú odó báyìí. Wọ́n á gún gbogbo àwa wà papọ̀ bẹ́ẹ̀. Bàbá tó wáyé pé bí tomato tó wà lára kí ni ti ń pọ́n kọ́ àbí tomato dúdú náà bọ́ lọ lò. Tomatoes yẹn ó pọ́n o kò pọ́n o bọ̀ kó jẹ́ pé tó wà lára igi yẹn gangan. Tó wà lára ẹ̀ gangan ni. Ẹ wá dárúkọ ọ̀sà tí ẹ̀ ń sọ ẹni egbò àdá àjínà èyí tó múni lẹ́sẹ̀ ni àbí torí ọ̀sà tó máa ń gbọ́ ọ̀sà tó máa ń múyàn nú ni o. Egbò inú nìyẹn. Egbò inú nìyẹn. Gbogbo tó jẹ́ ọ̀sà òun náà ni egbò tí ó sì ti jiná. Èsì èsì. So tó bá jẹ́ ọ̀sà inú ni o tó bá jẹ́ pé egbò ara náà ní ẹsẹ̀ ni o ṣé ti yé ní ta máa lò sí lélẹ́yìn. Tá bá ti gun bá ṣe ní kó gun yẹn wọ́n wá wá àdí dúdú. Bẹ́ẹ̀ ni àdí dúdú wọ́n wá dà sínú àdí dúdú yẹn. Tó bá ti dà sínú àdí dúdú yẹn wọ́n á rò pọ̀ dáadáa. Tí wọ́n bá ti rò pọ̀ dáadáa wọ́n máa fi jẹ ẹ̀kọ. Wọ́n máa fi jẹ ẹ̀kọ. Tó bá ti fi ń jẹ ẹ̀kọ yẹn wọ́n á tún pò díẹ̀ náà mọ́nú ẹ̀kọ yẹn. Tá pé egbò tó wà láyé ọwọ́ ọ̀tá ni wọ́n á fi pa gbogbo ojú ẹ̀. Tá lè fi pa tó bá bẹ̀ sí lò bẹ́ẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ ń tọ̀ yóò lálàáfíà. Yóò lọ yányán. Yóò gbẹ ojú egbò yẹn á gbẹ ojú ẹ̀. Àwọn oògùn ọ̀dọ̀ tiwa ni. Ṣé rí kí ló wá ń fa egbò gangan fúnra rẹ̀? Ṣé rí pé tí èlùmí wà tó bá ní. Ẹni tí ó bá lè gbé èèyàn bá ti wá ń lò àti tinú àti tòde ó máa lọ yányán. Fún egbò àdá àjínà o ewé tí mo mú dání tó jẹ́ ewé tomatoes. Ewé tomatoes tó pé èèyàn fúnra rẹ̀ ó wá rí èso ẹ̀ lórí ẹ̀ báyìí. Tó wà lórí ẹ̀. Ẹ rí èso ẹ̀ òun nìyí tomatoes sábà ń jẹ ni o. A wá gbogbo ẹ̀ pọ̀ pátápátá pẹ̀lú èso. Lẹ́yìn tó ti fọ̀ tó ti mọ́ tónítóní. A wá gún tó bá ti gún pọ̀ kó wá mú àdí dúdú kan dà sínú ẹ̀ kan fa sínú ẹ̀. Ẹ rí i pé ìdíwọ̀n wà nínú ewé àti egbò. Tó yẹ pé wọ́n fẹ́ lo àdín ìgò lítà kan. Irú ewé tí mo mú lọ́wọ́ yìí á wá mẹ́ta ẹ̀. Bó ètò yìí á wá mẹ́ta ẹ̀. Bó ṣe rí. Mẹ́ta ẹ̀ ló máa wá pẹ̀lú lítà kan. A wá gbọ́dọ̀ wípé a wá pọ̀ á bò mọ́lẹ̀ dáadáa. Tó bá bẹ̀ sí ní ìbò wọ́n máa fi jẹ̀kọ. Ó ti yé wọ́n máa jẹ́ egbò àdá àjínà ara ẹ̀ ń tọ̀ yóò jiná. Àti ọ̀sà àánú àti tó wà ń ta. Àjínà. Wọ́n á fẹ́ fi nǹkan kún olótùú. Ṣé rí ní tí wọ́n pè ní egbò inú tàbí ọ̀sà tó yẹ pé wà ní ara àbí ní inú ló wà. Ẹlòmíì wà tó yẹ pé àìsàn ìtọ̀ ṣúgà ló ní. Diabetes. Tí ẹ bá ní àìsàn diabetes tó bá ti wọ́ra jù tó bá ní egbò yẹn ní tètè jiná. Ẹlòmíì wà tó jẹ́ pé infection lòun ní ìyẹn kòkòrò inú ẹ̀jẹ̀. Àwọn kòkòrò inú ẹ̀jẹ̀ kan wà tó pé ó máa ti break down immune system ara èèyàn. Tó bá kàn fara pa díẹ̀ báyìí ó bẹ̀rẹ̀ sí máa ní egbò àdá àjínà nìyẹn. Àbí kó máa ní ọ̀sà nínú. Ẹlòmíì tó wà tó jẹ́ pé herpes ló ní ìyẹn àìsàn tá a máa ń kó lára obìnrin tó jẹ́ pé tó bá ti bá obìnrin ṣe pọ̀ báyìí á kàn rí ní rí pé inú nǹkan ọmọkùnrin òun egbò ti wà ń bẹ̀. Egbò yẹn lè jẹ́ láti inú kó máa tọ ẹ̀jẹ̀. Ẹlòmíì dẹ̀ sọ pé lára egbò tiẹ̀ lára nǹkan ọmọkùnrin ẹ̀ ní egbò máa wà káàkiri á dàbí ewo. Obìnrin míì ní ojú abẹ́ báyìí gbogbo ewo ló máa bo ojú abẹ́. Ewo ló máa bò. Ṣé ẹ ti rí pé n tó fa tiẹ̀ ó ti ní kọ́lọ́fín kan ni
tó bá ti rí bẹ́ẹ̀ a máa ṣe àwọn oògùn fẹ́ni tó bá ní ìtọ̀ ṣúgà tó máa lò, a máa ṣe oògùn fẹ́ni tó bá ní infection tó máa lò. Gbogbo àwọn oògùn ló wà ní ọ̀tọ̀ọ̀tọ̀ nítorí pé tí mo ń sọ bẹ́ẹ̀ náà ni pé ilé-iṣẹ́ tiwa rí pé ilé tágbé ń kẹ́kọ̀ọ́ nípa ewé àtegbò ni, àfi ká yọ̀nà náà ẹ̀ dáadáa kó lè yáwọn èèyàn because ẹlòmíràn ní pé oògùn tẹ́nìkan lò nígbà tó ń lò kò ṣiṣẹ́ fóun, kí ló fà á? Àìyọ̀nà náà ẹ̀ ni. Ẹ rí i pé àwọn ẹlẹ́kọ̀ọ́ tó bá lọ sọ́dọ̀ àwọn olóògùn òyìnbó wọ́n á ní ó lọ ṣe test. Nígbà míì ẹlòmíì lórí fífọ́, orí fífọ́ tiẹ̀ lè má jẹ́ ibà, orí fífọ́ ẹlòmíì nítorí kò kí ń sùn déédéé ni, orí fífọ́ ẹlòmíì nítorí pé ó ní àwọn àìsàn míì ni tó wà lára ẹ̀ tó ń bá jà. Bẹ́ẹ̀ náà ni egbò àdá ìjìnà jẹ́, ṣùgbọ́n ní pàtó tó jẹ́ ṣókí, ewé tomatoes tí ẹ bá lè lò fún egbò àdá ìjìnà pẹ̀lú gbọ́dọ̀ yóò ní àlàáfíà bí ó ṣe jẹ́ nìyẹn. Bàbá fáwọn tí wọ́n wà nílùú òyìnbó tán lè má láǹfààní àti rí ewé tòmátò tó ń tèso lórí tó ń tèso lára tí wọ́n lè má rí odó, tán lè má rí èyí tí wọ́n fi gun, tí wọ́n lè má rí àti dúdú, ṣé ẹ tiẹ̀ lè báyàn po kíní papọ̀ tẹ́sí ìwé bíìlì ẹ̀ tẹ́ kùrí ẹ̀ sọ̀hún, ṣó possible ṣá? Iṣẹ́ tí àwa ń ṣe nìyẹn. Ẹ rí i pé gbogbo àwọn oògùn wa tó ti gba NAFDAC àwọn èèyàn lọ ń rà ní chemist káàkiri. Àwọn oògùn wa wọ́n rà ní London, ó wà ní Dustin Market lọ́dọ̀ Alpha and Omega, ẹ ra oògùn wa rà ń bẹ̀. Tẹ́ bá dé New York Ṣifṣónẹ́yẹ ẹ ra oògùn wa rà ń bẹ̀. Ẹ ṣáà pé nọ́mbà wa 07031002744 07031002744. Gbogbo ibi tẹ́ bá wà pátá oògùn wa yóò tó yín lọ́wọ́. Tẹ́ bá lè fẹ́ wá ìbéèrè tàbí àlàyé ẹ pé nọ́mbà náà 07031002744. Pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá ò ní ṣe àìsàn tí ò gbóògùn o. Àmín bàbá, ẹ ṣé àdúpẹ́, wàá máa rí bá o, ó dàbọ̀.